Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bìtẹ̀ tí mo wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ yìí kó tó di rògbòdìyàn òun ni Tani Olohun bọ́ta o láti wáyọ̀nàna fídíò tó ń dá rúgùdù sílẹ̀ lórí ayélujára níbi tí wọ́n ti rí i pé Ṣèyí Mákindé ń sọ fún Sunday Igboho lórí fídíò kan pé jọ̀wọ́ a kò fẹ́ ní ìlú Ọ̀yọ́ kó wá máa dà wá láàmú. Everybody ló ní right láti gbé nílùú Nàìjíríà àti Fúlàní àti Yorùbá gbogbo àtijọ́ ń gbé ìgbé ayé àgbépọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ò lè wá máa dẹ́rù ba anybody nínú ìlú kò fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. Òun ló mú kí gbogbo àwọn olólùfẹ́ Sunday Igboho tí gbogbo wọn jáde kó oníkálùkù bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí fídíò náà. Tani Olohun wá ní òun wá ṣe ìwádìí fídíò yìí láti wo authenticity fídíò yìí, òun wá ní everywhere òun ò rí. Ó wá mú ohun oríṣiríṣi òfin ránṣẹ́ sí gbogbo olùfẹ́ Sunday Igboho pé ẹ fọwọ́ wọ́nu o, kò ń ṣe gbogbo nǹkan tẹ́ bá ti rí lórí ìlà òun ni èèyàn máa sáré gùn lé pé ó yẹ kí everybody ṣe investigation láti lè mọ bí fídíò náà ṣe jẹ́. Wọ́n níwọ̀nba àgbà tí Ṣèyí Mákindé máa lò lórí oyè o, kò sí nǹkan tí ó lè bàjẹ́ o. Ìwọ̀nba 8 months tó kù yìí wọ́n ní kí olúkàlùkù so ìwé àgbẹjẹmọ́wọ́ kàrà ṣe nítùbínùbí kó má dé pé Sunday Igboho gan tún fẹ́ gbógun ti Ṣèyí Mákindé. Ẹ̀jẹ̀ àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Tani Olohun. This Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ó ṣe àlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gangan. Ẹ̀jẹ̀ àjọgbọ́ kẹ́yìn náà kẹ́ máa fi opinion yìí sínú comment. Yìí tí ó ń lọ online táyé pé mo sì rí pé fídíò yìí ó ti ń fa ìkùnsínú. Mo sì rí pé fínàfínà yìí ó lè dájà sílẹ̀ láàrin gómìnà Ṣèyí Mákindé àti olóyè Sunday Igboho. Gbogbo wa ẹ dákun ẹ jáde bá mi gbọ́ fọ́nrán yìí. They are good people of Oyo State. The past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1). Such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Fọ́nrán tí a gbọ́ tán yìí oníṣòwò náà ṣàfihàn ni pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ nípa ètò ààbò pàápàá jùlọ nípa ohun tí òfin sọ nípa wípé oníkálùkù wípé ẹnìkankan kò láṣẹ láti wọnú gbó lọ bá àwọn èèyàn tàbí kẹ́ni kò lọ bẹ́ẹ̀ nìkan pé kó kú lórí ilẹ̀ torí pé gbogbo wa Nàìjíríà is secular state. Ọ̀rọ̀ yìí fọ́nrán yìí ti wá ń lọ ó ti ń lọ tí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ Yorùbá pàápàá jùlọ àwọn tó jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho tí wọ́n ń gbé kiri tó táwa sọ pé tá a ti ń dákọ̀ olólùfẹ́ olóyè Sunday Igboho á ti mọ̀ pé àwọn ọmọ ọkọ̀ Yorùbá náà là ń dárúkọ àwọn ọmọ ọkọ̀ káàárọ̀ oòjíire là ń dárúkọ torí pé ẹni tí inú rẹ̀ bá ti dùn sí tó lè Sunday Igboho ń ṣe èmi ti rí bí ẹni pé ọ̀tá alẹ́ káàárọ̀ oòjíire ni nítorí pé ẹni tó filé ẹlẹ́ tó fọ̀nà ẹlẹ́ tí ń gbọ́ ti gbogbo ìlú ṣe ìpọ́nlọ́ náà ní bá a gbọ́ tiẹ̀ ibẹ̀ wa kọ́ ni mò ń lọ
fọ́nà tí ẹ wò tán yìí àwọn kan ní AI ní àwọn kan ní èsè AI ṣùgbọ́n ní tẹ́mi fẹ́ mú jáde ni pé ó jẹ́ AI kìí ṣe AI. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká mọ̀ kó bá olóyè Sunday Igboho ẹ ní lọ́nà wo fọ́nà tẹ̀ ń wò yẹn information yẹn mo ti check gbogbo social media network gbogbo àwọn tó jẹ́ tó ń gbé news ní social media mo wo àkáǹtì Vanguard news The Punch gbogbo wọn pátá mi ẹ̀ ní ẹ̀kan tó gbé information yìí kó gbé news yìí lẹ́yìn TikTok nìkan náà láti ń rí ẹni tó wá gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kò fẹ́ bá gómìnà Ṣèyí Mákindé lẹ́nu mu ó ń jọ bí AI ṣùgbọ́n wá jẹ́ AI kò kí ń ṣe AI. Ayé kí n sọ̀kan fún gbogbo àwọn olólùfẹ́ olóyè Sunday Igboho gbogbo àwọn olólùfẹ́ ilẹ̀ Yorùbá pátá ẹ yé sọ̀kan fún wa lónìí kò sí gómìnà tí ó jọ ọmọ Yorùbá tí ó jẹ́jẹ́ bí ilẹ̀ Yorùbá tí ó sọ pé inú rẹ̀ dùn sí báwọn Fúlàní ṣe ń pa wá báwọn Fúlàní báńdíìtì bó ṣe ń pa wá kò sẹ́ni tí inú rẹ̀ ó dùn sí ṣáájú gómìnà tó jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n òṣèlú tó pa wá pọ̀ òṣèlú tó pa àwọn pọ̀ kò ní jẹ́ kí gómìnà kan ó kàn lè jáde wá síta gbangba láti mọ sọ pé àwọn báńdíìtì tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn Fúlàní ẹ lé wọn kó lórí ilẹ̀ yín Fúlàní ẹ sọmọ ìyá kò sí gómìnà tẹnu ẹ gbà nítorí pé òṣèlú Nàìjíríà ti pe gbogbo wa ní ọmọ ìyá. So lójú àwọn kan wọ́n mọ̀ rò pé bí olóyè Sunday Igboho ṣe ń lọ́nugbó tó ń bọ̀ yẹn ikú bí àánú gómìnà Ṣèyí Mákindé ò dùn sí wípé torí tí mo rò ní pé nígbà tí olóyè Sunday Igboho láwọn fẹ́ wọnú gbó wípé àwọn fẹ́ lọ wípé wọ́n jíyàn gbé torí Sunday Igboho láwọn fẹ́ wọnú gbó pé àwọn fẹ́ lọ pa àwọn báńdíìtì tí wọ́n jíyàn gbé wípé àwọn Fúlàní yẹn àwọn náà ń pa wá wọ́n ní lẹ́yìn ìgbà náà ni gómìnà Ṣèyí Mákindé officially náà declare coffee. So wọ́n ní gómìnà declare coffee officially ngbà yẹn but àkàwá sọ náà ni gómìnà Mákindé declare coffee ṣùgbọ́n ẹ jẹ́ ká ẹ mẹ́jì ká bàa pé gbogbo tí ń wọnú gbó yìí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọlọ́pàá náà ń tẹ̀lé wọn dájúdájú gbogbo bó ṣe wọnú gbó ìjọba náà mọ̀ sí. Gbogbo tí mo kàn fẹ́ nítorí tó kẹ̀lẹ̀ kí n bá ṣe fídíò yìí ni pé mi ò fẹ́ ká create problem fún olóyè Sunday Igboho. Ìdí nìyí ṣe ìpínlẹ̀ Sunday Igboho àwọn náà wọ́n jáde ipa àwọn support Tinubu àwọn náà ti ń ṣòṣèlú lápá kan gbọ́dọ̀ jẹ́ pé ti òṣèlú ẹgbẹ́ ọ̀tọ̀ ni. Ohun tí màá fi jẹ́ pé ohun tí mo fi sọ̀rọ̀ ni pé ká mọ̀ create problem fún olóyè Sunday Igboho torí pé fídíò yìí àkọ́kọ́ ìdí tèmi rí mo mi ti conclude lára mi pé AI ni. Ok fídíò tá a ti wá rí pé ó dàbí ẹni pé AI ni tí news kankan tí mídíà kankan ò gbé táwọn àtàjọ olùfẹ́ Sunday Igboho táwọn olùfẹ́ ilẹ̀ Yorùbá táwọn ń gbé kiri lójú gómìnà Ṣèyí Mákindé àfi ń baro gómìnà Ṣèyí Mákindé lórúkọ jẹ́ ni. Ẹni tí gómìnà Ṣèyí Mákindé ó sì bọ̀rọ̀ ní pé àbí Sunday Igboho ló ní káwọn ọmọ yìí kó mọ gbé fọmọ́sẹ̀ yìí jáde láti bo lórúkọ jẹ́. Èyí tí gómìnà ó sì tún mọ ẹrù pàápàá ni pé dájúdájú òṣèlú eléyìí o èyí tó ń wò sọ tí wọ́n lọ jẹnẹrétì ẹ̀ tí wọ́n á lòun sọ. Sẹ́yìn pé bọ́lá òṣèlú ṣe ronú nìyẹn ronú olóṣèlú ni pé torí pé olóyè Sunday Igboho jẹ́ APC ipò Sunday Igboho náà fẹ́ lò láti ìbàjọba òun jẹ́ bí gómìnà ṣe mọ ronú nìyẹn torí èyí tẹ́yìn ò sọ táàrí evidence pẹ̀ ní sọ tí o gba àwọn tá torí pé a nífẹ̀ẹ́ Sunday Igboho àrípọ̀rọ̀ yẹn ó tabá Sunday Igboho àwọn torí pé a nífẹ̀ẹ́ Sunday Igboho àwọn ń gbé kiri a sì láti dájú pé tòótọ́ ni gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ yìí ṣe é pé tí gómìnà Ṣèyí Mákindé bá gbọ́rọ̀ yẹn tó wá di pé wọ́n á ń gbàgbé àgbẹ̀gbọ́ ọtí ní tí ó mọ̀ ní pé àwọn olóṣèlú ló ń lo Sunday Igboho àtàwọn èèyàn rẹ̀ àgéèsì òun láàrin bí oṣù bíi mẹ́jọ àbí mélòó tó kù tí gómìnà Ṣèyí Mákindé ó sì lò yìí gómìnà Ṣèyí Mákindé wọ́n lè da nǹkan ọgọ́rùn-ún ọdún wọ́n lè dàrú tí ó sì látúnṣe. Ìdí yìí tó jẹ́ pé gbogbo àwọn tá a jẹ́ olùfẹ́ Sunday Igboho gbogbo àwọn tá a nífẹ̀ẹ́ náà Yorùbá tá a nífẹ̀ẹ́ náà káàró jíde tá a fi ṣe sùúrù tá a bá rí fọ́nrán kan lórí atẹ́gùn a gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ti ń jáde wọ́n ti fi ń bú gómìnà Ṣèyí Mákindé wọ́n ti sọ̀rọ̀ sí gómìnà Ṣèyí Mákindé pé ó ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe torí pé olóyè Sunday Igboho wọnú gbó ṣe Ṣèyí Mákindé sófẹ́ mi wà sòṣèlú ni sẹ́nu rẹ̀ dùn mọ́ ṣe ń pa wá ni. Bẹ́ẹ̀ dẹ̀ kọ́ mo dẹ̀ sọ yẹn mo tún sọ pé kò sí gómìnà tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá wà lára ẹ̀
tí wàá sọ pé bó ṣe ń pa ìrun òun inú òun dùn ṣùgbọ́n torí pé òṣèlú ti dé ní táyé mọ́ ní pé ṣe mọ́kàn ń pa wá fi wá sòṣèlú ni láyé gómìnà ìpínlẹ̀ Ondo tó kú kọ́lọ́fọ̀ nìkan gómìnà yẹn Akérédolú first time ẹ̀ ní táìmù náà mo wà ní area Ọ̀wọ̀ ni mo wà kọ́lọ́fọ̀ nìkan Akérédolú ó tún mo fi mọ̀ ní ẹ pé àwọn gómìnà yìí òṣèlú pa wọ́n pọ̀ ni láti rò pé bí wọ́n support bandit wọn ò support bandit kò sí fún èèyàn tó fọ́n bandit tó wọ́n torí òṣèlú tó wà ní àwa wà ní ibẹ̀ yẹ gathering ni gómìnà Akérédolú àjọ wà ní gathering yẹn àwa sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bandit ipe àwọn ń pa wá wọn jí wa gbé kẹ́kẹ́ bí gómìnà Akérédolú bẹ́ẹ̀ ní ẹ pa kámẹ́rà gómìnà Akérédolú wa sọ pé ṣe é rí tẹ bá ní wọ́n pa yín lọ́nà oko tẹ́jì yín gbé ẹ̀yin fúnra yín ẹ mọ̀ tó tọ́ láti ṣe. Akérédolú wa sọ́njọ́ yẹn pé lójú ara ẹ̀yin aráàlú nísìn sẹ́rò pé odidi òun tó ń jẹ́ gómìnà bàbá gbogbo ẹ̀yin odidi state ẹ wá lérò pé ní òun dùn kí Fúlàní ọmọ jáde kún ọmọ pa wá. Akérédolú sọ́njọ́ yẹn ó nínú àwọn olè dùn náà ó nínú àwọn táwọn jẹ́ gómìnà níbo nínú àwọn ó ṣe dùn kí Fúlàní tí èsè ara wa kó mọ pa wá ó sì mọ̀ tó pé Nàìjíríà ti kó wa pọ̀ ó ní gómìnà sí ni ó lójú ọ̀rọ̀ táwọn lè sọ ó ní tí wọ́n lọ fi ní kó pa kámẹ́rà ó ní tí a ní bandit ti pa yín ó dẹ̀ yín náà mọ tó tọ́ láti ṣe ó ní ṣùgbọ́n sẹ́nu gómìnà wa gbà pé ẹ̀sìn báyìí ìgbà àtìgbà yẹn mo ti mọ̀ pé kò rọrùn inú gómìnà ò lè dùn káyọ̀ pé inú gómìnà dùn pé wọ́n ti ń pa wá káyọ̀ pé ó ń fẹ̀mí wa sòṣèlú ni mo wá rọ owó wa mò ń bẹ̀ wá ọ̀rọ̀ tá a bá ti gbọ́ ká tó ṣe fídíò sí ẹ jẹ́ kọ̀ǹfàmù ẹ̀ kó wọ́n dàbẹ́ ni pé wọ́n àmọ́ wà bẹ́ẹ̀ ni pé ẹnìkan ló wà against ìjọba ẹni mọ̀ pé òṣèlú ti délẹ̀ pé olólùfẹ́ olóyè Sunday Igboho olólùfẹ́ ilẹ̀ Yorùbá tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé fídíò yìí kiri mọ̀ pé ìfẹ́ ìná Yorùbá ìfẹ́ olóyè Sunday Igboho lẹ́ni débẹ̀ pápápá mo kàn ní kí láyé mú wá náà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ tó olóyè Sunday Igboho ojú òní tì gbọ́ ọmọ káàrọ̀ òjire ojú òní tì mo kí wa pé ẹ jẹ́ àṣemẹ̀dọ̀ ẹ mọ̀jà create problem fún olóyè Sunday Igboho mo kí wa lẹ́yìn àbúrò àlàbọ̀ yẹ̀ lábọ̀ ìwé iṣẹ́.